jẹ́jú ìyọ̀dá ìgbónára ń ba nǹkan jẹ́ ká má bá fà lè ṣọ́kọ̀ ìgbẹ̀yìn ní kàró. ó ṣàníwá ọ́ bàbá ṣe mọ́ òun ní gbẹ̀ni. ikú tí ń pọ̀ ọmọdé àìgbọ́ kìlọ̀ ni ọ́. dákun pa ohun tó nímọ́ra kó má bàa lè fà lè ṣọ́kọ̀ rẹ̀ wò rẹ̀ wò. mélòó la fẹ́ sọ mélòó la fẹ́ kà ọ́ nínú ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ jíjẹ́. ká má bá ti ká bá mọ̀ bẹ́ẹ̀ náà nígbẹ̀yìn mo máa ń rọ́. ayé obìnrin láwa. ayé obìnrin láwa. ìgbóná máa ń bá wọn jẹ́ ká má bá fà lè ṣọ́kọ̀ ìgbẹ̀yìn ní kàró. àbámọ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀ kò ní jẹ́ tiwa. òdòdó ṣàlóbìnrin ìgbàdí ẹni tọ́nà mọ́. ohun tó burú jù ní pé kẹdànù ra ẹ̀kọ́ bú sẹ́kùn. tóbi má gbàbẹ̀ yẹn má tọbẹ̀ yẹn kẹ́ni má máa sọnù má ní pọ́kìlọ̀ kẹ́dà má máa jẹ́ bí yan falẹ̀ mọ́ ohun tó ní. ayé obìnrin láwa o. ayé obìnrin láwa o. ìgbónára ń ba nǹkan jẹ́ ní. ká má máa fa ẹ̀ṣọ́ ọkọ̀ ìgbẹ̀yìn ní kàró. bọ́kìlọ̀ bọ́hun tó ń bá ẹ sọ kẹ́dà màmá jẹ̀bìrì. torí ajá tó sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. bó bá ti bọ́ lọ́wọ́ ẹni kò ṣe é mú mọ́ lọ́rọ̀ ìfẹ́ rí. dákun fàálẹ̀ mọ́ kó má bá ti kábàámọ̀ bẹ́nu. owó jíjẹ kò máa dá ohun kó bá nìyó. ayé obìnrin láwa o. owó àjẹjù ìyọ̀dá ìgbónára ń ba nǹkan jẹ́ ká má bá fà lè ṣọ́kọ̀ ìgbẹ̀yìn ní kàró. ayé obìnrin láwa o. owó àjẹjù ìyọ̀dá ìgbónára ń ba nǹkan jẹ́ ká má bá fà lè ṣọ́kọ̀ ìgbẹ̀yìn ní kàró. ká má bá fà lè ṣọ́kọ̀ ìgbẹ̀yìn ní kàró. o ní arosẹ bí sọ fún ọ̀rọ̀ sùn kọ àwọn tí mo sọ. bàbá lílù òní tó wíwọ́ gbogbo obìnrin tí yẹn bá ti fẹ́ sílé tẹ́nu ò bá ti ká àná pani kámárì ìgbàjú elépo ìgbàjú aláta ìgbàjú olóró ń bò ẹ wo. torí ẹni tẹ́ ẹ̀ sọ lè má jẹ́ pati náà lọ. ta ni lọ́mọbìnrin tó dágbére fún mi pé òun fẹ́ lọ sí pati láàárọ̀ tí mo ní kó má lọ. ó dẹ̀ ló ń gbọ́ o mo dẹ̀ jáde lọ mo gba iṣẹ́ tèmi lọ mo wá pè é lo ibo ló wà olóhùn wa ń lé ṣèbí díẹ̀ ni mo wá dé tí mi ò bá ń lé yìí lónìí máa ná kúrẹ́ àwùsù. ṣùgbọ́n nǹkan tí mo ti pé okun owó ruru káwà ruru. jẹ́kẹ́lẹ́ ìwọ ruru káwà ruru. ẹ̀dùn náà lọ́mọbìnrin tó yẹ pé nígbà tá a lọ tọrọ ẹ̀ owó ìyàwó gbọ́ ìyá gbọ́ ọmọ gbọ́ ẹ̀gbọ́n gbọ́ àǹtí gbọ́ aráalé gbọ́ aládùúgbò gbọ́ gbogbo àwọn kan ló gbọ́ ká sanwó wọn gbogbo ẹ̀ ni mo san. màá ṣe wá fẹ́ẹ́ ìyàwó ní ẹdẹ́lé tán tẹ́nu wà ní ká gbogbo ìyàwó tẹ́nu àti fẹ́ẹ́ sílé tẹ́nu bá ti ká ẹni aláyanjú náà ni mọ̀ gbá lójú ni. ẹ ṣe sùúrù. ẹ bá wòran. ó lè jẹ́ pati kọ́ náà lọ. bọ́dà èmi ni mo sọ fún yín wípé pati ló lọ. ẹ wo bí tó bá ti dé tí ìmúra yẹn ò bá ti jọ tẹni tó lọ sí pati ẹ gé orí mi ẹ sọ fún gbogbo ẹbí mi ẹ lé mi mo ní kẹ gé ó dà mo ti ṣe wílẹ̀ fábálẹ̀. sọ lè tó báyìí. ó lè jù bẹ́ẹ̀ lọ. ó lè jù bẹ́ẹ̀ lọ. ó ti lè tó báyìí. ẹ wo gèlè 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 ẹ wo gèlè. ọkọ ẹ. o fẹ́ pusa. ewu lórí burúkú gan náà ṣé mi ló ń yọ bàtà lẹ́sẹ̀ ó dà kórí ẹ̀ ti gbalẹ̀ ṣé mi sọ fẹ́ kí tó lọ ni àbí òun lò sí. ṣẹ́gbọ́n àwọn obìnrin òsì tó fẹ́ ta tó fẹ́ fún gbogbo wọlé wọlé ni màá jọ ẹ lójú. kò sí nǹkan tó máa ṣe kò sí nǹkan tó máa ṣe kò sí nǹkan tó lè ṣe kò sí ṣé mi lọ fẹ́ kí tó lọ ni àbí òun ni ọ̀rọ̀ lè fà
Àbúrò jọ̀ọ́ má bínú mo ń bọ̀. All right, bọ̀dá. Bọ̀dá mi ẹ gba tèmi mọ́ o. Ẹ̀wọ̀n má wọrí màá gba tiẹ̀ pọ̀ mọ́. All right. Kí mo rí? Ọlá ìbúkú wò lélẹ̀. Àbí mọ́tò fúnlẹ̀ kọ́ lélẹ̀. Mọ́tò fúnlẹ̀ kí ló wá bí? Sẹ́ni wọ́n kí ló mọ́tò kọ́ mi? Fọ́lẹ̀ mọ́tò kọ́ mi. Kí ló wá bí? Àbúrò ẹ̀ sùn kíbílẹ̀. Mọ́tò kọ́ mi. Ayé kúndà ó ti gbà mí. Ó gbà mí. Fọ́lẹ̀ fọ́lẹ̀ aṣẹ́wó aṣẹ́wó fọ́lẹ̀ aṣẹ́wó. Bọ́lá mi aṣẹ́wó ni aṣẹ́wó ni àbúrò wọ́n bá nílé níṣẹ́ mọ́tò yà kọ́lé kọ́lé. Ǹdẹ̀ má bínú now I'm sorry mi ṣáàlì mọ̀ pé ìyá ọkọ mi ni wọ́n kí wọ́n ní pé mo fẹ́ bá wọn jà mi lè bá wọn jà náà ṣé wọn náà kọ́ ló jẹ̀bi ni káyín lájọ tí mo ti sọ fún ẹ pé jẹ́ kí n lọ mọ àwọn ẹbí ọkọ mi ó jẹ́ kí wọn gbogbo wọn ráǹdì ni ṣé gbogbo ilé máa ṣẹlẹ̀ ni ṣéjọ́ mi ni kò ń ṣéjọ́ mi náà Adékúnlé ó yẹ kó mọ̀ pé torí pé mo nífẹ̀ẹ́ ni I'm sorry. No, sorry for yourself. Mo sọ fún ẹ mo ní sorry for yourself when you do something bad you keep saying sorry. Now tí èèyàn bá ṣe èèmọ̀ a sọ wípé èèmọ̀ ló ṣe òun ojú owóbìnrin ojú owó ọkọ títí tí odò mi gbóná lé lórí èmi tiẹ̀ dúpẹ́ fọlọ́run tí kì í ṣe pé mi lodò mi gbóná lé lórí wo bó ṣe ṣe àbúrò mi ìwọ náà bíra ẹ wo bó ṣe ṣe àbúrò mi owó tí mo lọ gbà nídìí ATM kì í ṣe wo ni mo lọ gbowó fún mi ni ó béèrè owó lọ́wọ́ mi láàrin ìṣẹ́jú mélòó mo gbé mọ́tò èmi àti àbúrò mi mo lọ sí di ATM láti lọ withdraw owó fún ẹ ó bẹ̀rẹ̀ ó bá àbúrò mi ní mọ́tò ó bẹ̀rẹ̀ sí nílùú ó lu lálùkì bó ṣe lu àbúrò mi náà sí kémi náà bẹ̀rẹ̀ sí ní kópa pàbọ̀ ẹ̀ wọ́n ní sọ pé ló ṣe ọkọ ó bẹ̀rẹ̀ sí ní ìyàwó ẹ̀. N kò rí bẹ́ẹ̀ o it is because I love you ni o nítorí ìfẹ́ tí mo ní sí ẹni mo jẹ́ ń ṣe nǹkan tí mo ń ṣe Kúnlé o mi fẹ́ lose ẹni o. tí wọ́n bá nífẹ̀ẹ́ tèmi ni tó bá nífẹ̀ẹ́ mi ò ní sọ mí lórúkọ ò ní sọ mí lórúkọ tí ìyá àti bàbá ò sọ mí wọ́n bó ṣe ṣe àbúrò mi ó sọ pé ó nífẹ̀ẹ́ mi tó nífẹ̀ẹ́ tèmi débi pé ó máa nífẹ̀ẹ́ bí mi kankan. ó yá bá mi bẹ̀ wọ́n. ìyọkọ ẹ máa nífẹ̀ẹ́ ni ó máa nífẹ̀ẹ́ gan. ẹ má bínú ẹ̀wọ̀n kò ń ṣẹjọ́ mi o ojú ẹlẹ́dàá yín tó o mi mọ̀ pé ẹ̀yin ni ọkọ mi o ká ní mo mọ̀ yín ni mi ní bá yín jà rárá o àwọn ọkùnrin tó gbẹ̀yìn náà ti máa ń kó wọn ti pọ̀ jù nǹkan tó fà á nìyẹn mo rò pé àwọn nǹkan náà àwọn tó ń gbé kiri ni ẹ má bínú I'm sorry. Ọlọ́run nǹkan tẹ́ ṣe dùn mí gan-an ó dùn mí gan-an Ọlọ́run ọba ń gbọ́ ẹ wá wọnú mọ́tò ẹ wá lù mí ó bẹ́ ṣe ṣojú mi ó bẹ́ ṣe mí ó dùn mí gan o ó dùn mí gan o. ẹ dáríjì mi mi ò ní ṣe bẹ́ẹ̀ mo promise yín Ọlọ́run. ó jẹ́bi tó ṣe sí ni tó bá pẹ́ kò ń ṣe bẹ́ẹ̀ ni ìkan tí màá fojú yín rẹ̀ yín náà máa mọ̀ bọ́dá mi kúkú mọ̀ mí dáadáa. òun ló ti gbọ́ yẹn torí mo mọ àbúrò mi dáadáa tí ó bá yàbò ẹ bí ìgbà tí àgbàrá òjò tó gbé ilé lọ ni jẹ́ kó yàbò ẹ lórí ìjókòó ẹ jẹ́ kó yàbò ẹ. tí n kò tẹ kó máa sọ ni àbí kó bá mi bẹ̀ wọ́n járe. mo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò gbọ́ ni mo ti bá ẹ bẹ̀. tọ́lọ́hún ni mo rò bọ̀dá mi ẹ má bínú ẹ jọ̀ọ́ ṣe ti gbọ́ ẹ má bínú. èmi ò bínú. ẹ bá mi dáríjì wọn àwọn náà ṣàlè wọ́n mọ̀ kán ṣe mí báyìí nítorí pé wọn ò tí mọ̀ mí rí náà ni tó bá pọ́n tí mọ̀ mí náà ní ṣe bẹ́ẹ̀ jù. ṣé bóun ló yẹ kó béèrè ebó ló yẹ kó béèrè àwọn òye ọkọ ẹ mẹ́rin lèmi ti sọ kó wá máa wọn ẹbí ọkọ ẹ ìyá mi nìkan ṣé torí ìfẹ́ tí mo ti sọ jíjẹ orúkọ rẹ. àti mi lè rí sùúrù báwo ni ìyàwó mi ṣe máa kúrò ní láti jẹta tó máa dúró sọ́dọ̀ yín tẹ́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 
ẹ. wọ́n ní kò ní sùúrù. mi lè ní sùúrù torí pé irú àṣà wo nìyẹn irú àṣà wo nìyẹn.
Ẹ pẹ̀lẹ́ madam. Ẹ rárá sà. Oorun yìí pọ̀. Ẹ wò ó lágbára o. Ó dàbí ẹni wípé ibì kan náà la jìjọ ń lọ. Òótọ́ máa ní aláǹkó mi nìyí. Ok. Ẹ jẹ́ kí n gbé yín débẹ̀. Ẹ wo ẹ ṣé gan ni sà. Ẹ wọlé, oorun yìí ti pọ̀ jù. Ẹ wọlé, ẹ wọlé. Ẹ ní dààmú ẹ ṣé gan. Ìwọ ọba tọ́jú ìyàwó ẹ̀ dáadáa kó má máa nà bí ẹni lu bàrà lójoojúmọ́ ni á kú òǹlé fún ẹ. ṣé obìnrin tó bá gbọ́n wọn nílùú ni obìnrin tó bá gbọ́n sọ̀kọ́ lẹ́nu ọ̀nì discipline ẹni. ló wá sọ di bẹ̀m̀bẹ̀ ọ̀lẹ́ ló ń nà bí ẹni. ẹ wàá mú ìyàwó tí ọkọ rẹ̀ ti jáde fún tọkọ rẹ̀ ti sọ pé kó máa lọ ẹ wàá mú kó lẹ ọkọ rẹ̀ kó wà tẹ̀ fún yẹn tó bá dé court you are sentenced to firing squad. èmi sentence orí mi kọ àwọn ẹbí ẹ ló lẹ́wọ̀n àwọn ẹbí ẹ ló ní sentence by firing squad wọ́n máa hangi wọn gan ni. irú àṣà wo nìyẹn ẹ wò lẹ́nu mo wá bá yín náà tán bí owó ni o mo wá bá yín fà gan màdé bá yín fà ẹ̀mí tẹ́yìn kó máa bẹ̀ bọ́ ẹ̀mí máa bẹ̀ bọ́ sí ẹ̀mí máa bẹ̀ bọ́ sí lórí bàbá yín fà. ó dà ṣe sùúrù o máa tó dé. ẹ̀rọ ìyàwó mi ṣe láti jẹta ìyàwó mi wà lọ́dọ̀ láti jẹta ẹgbà sílé láti jẹta wọ́n wà lọ́dọ̀ láti jẹta ẹgbẹ́ ọmọ lọ́wọ́ kan lájẹ kọ́kọ́ ọkọ́ fọmọ lẹ̀ ẹ wá kí wáyé wọn ni. Ok, ṣé ibi gangan ni ẹ sọ pé ń bọ̀? ẹni náà o ṣẹ́ẹ̀rì ẹgbẹ́ ní tẹ́ fún wọ́n tún wáyé náà máa báyé gbogbo wọn jẹ́ lẹ́nu máa báyé gbogbo wọn jẹ́ lẹ́nu. wá Mr. Man calm down orí ẹ down orí ẹ down. ẹ wọ́n ní wẹ̀rẹ̀ kan náà ó ti bẹ̀. ok ọ̀pẹ̀dà lálọ́ ọ̀pẹ̀ ọ̀pẹ̀dà gbogbo ẹ bá rí gbogbo wèrè. ọkọ ẹ ní. ẹ má bínú sẹ́yìn olóyìn búkú ni mo ṣe máa ń ṣe olóyìn búkú ayé yóò dá gbogbo wèrè. Ẹ má jẹ́ kó yẹ aṣọ yóò. ayé náà ti bàjẹ́ bó ṣe wáyé wọ́n ti sọ ikú. mo fẹ́ fọ́ báyìí nígbà. ayé ti bàjẹ́ olóṣì ẹ má bínú olóyìn búkú ayé ti bàjẹ́. má para ẹ jókòó jókòó má para ẹ. o tún gbẹ́ra. olóògùn ni wọ́n bá tẹ́ máa ti dànù. o tún gbẹ́ra. lẹ́mọ̀ sùn lọ. Ẹ wo ọkọ ẹ̀yin ṣáà ni màá bẹ̀ pé kẹ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kẹ́ má bínú ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣé rí bó ṣe wà yẹn olórí burúkú aláyé bàjẹ́ ọkùnrin ni bó ṣe máa ń ṣe nìyẹn ṣé dẹ̀rí tó rọra ṣẹlẹ̀ lójú yín yẹn fíìmù ráńpẹ́lẹ́ rí yẹn ṣé tá a bá tún délé èmi àtolórí burúkú ara tún máa lọ kọ̀ǹtínú láti ibi tá a parí ẹ̀ sí olóṣì ni ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣe ti gbọ́ Ọlọ́run máa ní jẹ́ ká ṣoore kó dibi mọ́ wa lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ má bínú. No. Èmi ò bínú tèmi díẹ̀ ní tàlàbà nínú bíjì ṣùgbọ́n nǹkan tẹ́mi kọ́ mọ̀ ní wípé a good responsible husband kò ní máa lu ìyàwó ẹ̀ ní. Ẹ wo bó ṣe ń lu yẹn tẹ́ bá lọ faint ńkọ́ àbí tí tó bá lọ ṣe mistake tó kàn lọ mú òkúta tó lọ làmẹ́rún ọ̀tá yín lórí nǹkan tẹ́lẹ̀ wálẹ̀ kí ni nǹkan tá a fẹ́ máa sọ. Ẹ wo ẹ take it easy o and ẹ̀yin gan ẹ ti dára ju gbogbo àwọn ọmọ tàtẹ́ ń fẹ́ yìí lọ torí bẹ́ẹ̀ mi ṣe ń wo máa yẹn lẹ́ẹ̀kan yẹn o níṣẹ́ ló dàbí ẹni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sílẹ̀ ní ibì kan ẹ wo bí ojú ẹ̀ ṣe ràn bẹ́ẹ̀ ló mú àdá ló mú ìgò tẹ́mi àti yín ò bá sásà la fẹ́mi wá wọ́n lè pa wá. mo sọ fún ẹ mo láàlè bá ń lé ṣọtí ní ìsìn ó ti jẹ àkànjókòjókòó síbẹ̀ látẹ̀kọ́ ààrẹ ní tèmi ó ti sú èmi ó ti sú mi o. màá pè lábẹ́tà kò pè tó bá ti wá sọ̀rọ̀ tó bá ti tú kó ẹ jẹ́ bá ṣe mi. ẹ wo ẹ take it easy pẹ̀lú wọn tẹ́ bá ti délé ẹ má bá anybody jà ṣé ti gbọ́. irọ́ ni o àbí ṣé orí ikọ̀ tí mo rí ni ṣé mọ́tò Kúnlé kọ́ ni mò ń wò yìí ni. mọ́tò wọn náà ni. Kúnlé nìkan pàkó obìnrin mà lọ gbé síwájú yìí. irọ́ ni o. wọ́n tún jọ wáṣọ kan náà. irọ́ ni o I can't believe it o. Kúnlé ẹ bọ́ọ̀lẹ̀ mọ́tò ọkọ mi kí ló ń wá Kúnlé kò ní bá wọn lọ́rùn. Aṣẹ́wó àti obìnrin ó tún wá rún aṣọ kan náà ẹjọ́ wọ̀ ó wá gbé obìnrin yẹn lẹ́yìn ò jẹ́ kémi mọ̀ ẹnìyẹn tí wọ́n á ní god tó jókòó sí position tẹ́ kémi jókòó sí ó mi tún wá rí
ẹ wọ the same aṣọ Kúnlé tó bá gbé mi àti ẹni mo sọ pé kò jẹ́ ká jọ wọ same thing wà nínú ìwọ òfẹ́ o láìkẹ́ kíní yẹn wà kíní kan ó look local ó wà local ìwọ gbé obìnrin bá ọkọ̀ same colour. Wọ́n jẹ́ ká máa lọ wọ́n jẹ́ ká kó lẹ́sìn mọ́tò yìí pàtí yẹn wọ́n ní bẹ́ẹ̀ wọlé lọ́wọ́lé ẹ̀yin náà wọ́n kó lẹ́sìn mọ́tò fún mi o ní sùúrù ọ̀rẹ́ mi sórí ọ̀rẹ́ mi kí trust yìí lẹ́wọ̀n sọ́kọ́ náà má lè má fún ẹ. Hello Kabiru kí ló ń ṣẹlẹ̀ gbogbo because mi ò understand ẹ̀ náà. Wọ́n nà omi ìpè àṣìmáàdúró nulẹ̀ fún wọn náà kó tó gbé mọ́tò yẹn wá. Wo mo fi Ọlọ́run bá bẹ̀ jọ nítorí Ọlọ́run má ṣe bẹ̀rẹ̀ rárá because everybody wa ti set ibi tàdé ń lọ gan wọn ti expect wa kí ló tó ń ṣe báyìí mo fún ẹ ní 10 minutes kó gbé mọ́tò yẹn bá mi báyìí nísinsìnyí jọ nítorí Ọlọ́run. Mo ti gbọ́ má bẹ̀ mí mo ti gbọ́ 10 minutes. It's okay. Oh this guy ṣá rọ mẹkáníìkì yóò ti sú mi. Kí ló wá ṣẹlẹ̀ báyìí? Kí ló bẹ́ ṣẹlẹ̀ ju pé ká ní sùúrù lọ ní choice àfi ká dúró kó fi dé ẹni tó bá mọ̀ pé ó káwọn lára òun ò lè dúró kó bọ́ sí títì kó lọ gbé káàbù. So a máa tún dúró 1 hour ká tó kúrò níbí báyìí. So time wo la fẹ́ débi time lọ? Ṣó fẹ́ gbọ́ táìmù tó bá tó débẹ̀ náà la máa débẹ̀ wọn ò mú late kọ́ máa ń bẹ̀ ṣó ti yẹ ń sìn kò ju yẹn lọ. So pẹ̀lú gbogbo makeup mi tí mo ṣe ń sìn tí bá tó lọ sweat á tún bàjẹ́ nítorí Ọlọ́run. Wàá máa ṣe makeup ẹ lọ náà ni tó bá fi máa ṣe tán mọ́tò àdé tí ò bá dẹ̀ dé àbọ̀ sí gbòòrò àlọ́ mú káàbù. Ìyẹn ń kọ́ ìyá oní makeup. So sorry for keeping us waiting ẹjọ́ ẹ má bínú ó yẹ jẹ́ ká máa lọ. wọ́n kọ́ ló máa ń dá wa dúró. Ẹ wo ọ̀rẹ́ wọ́n ti ẹ̀kọ́ ló dá wa dúró jàre mọ́tò tá a fẹ́ gbé lọ gan ó wà lọ́dọ̀ mechanic ó ní àṣemáa like 15 minutes kó tó dé. So for real? Girls ara nǹkan tá à ń sọ lélẹ́yìí o ọmọ burúkú nájọ́ rẹ tiẹ̀ o tó bá yẹ pé bá a ṣe ń sọ fún ẹ pé kó bá Kúnlé parí jansen irú problem ta nílé ní ànínà a ti pè lọ́wọ́ kan sí àti wá gbé wa jáde àbí ká pè é ní ká ti try ẹ̀ wò. pé ta ni kí ló mì wo mi láìkẹ́ o má yẹ kí n bá ìjà o kí ni ìtumọ̀ kan tó ń sọ ń sìn kí là ń sọ kí ló ń sọ à ń sọ̀rọ̀ mọ́tò bàjẹ́ mọ́tò wọn gbé mọ́tò bọ̀ òun sọ̀rọ̀ Kúnlé kí ni tèmi pẹ̀lú Kúnlé please abẹ́ta kò stop ẹ̀. ẹ mọ̀ pálá gidi ní fílẹ̀. ibi tí èmi bá sọ pé ó dàrọ̀ èmi ò sọ fún ọ pé ẹ̀ka lẹ́ńbẹ̀ mọ̀ ṣó ti yẹ. ní sùúrù ojoojúmọ́ là ń bá ẹ sọ̀rọ̀ ìta ń kọ́ sí ẹ létí bí orin ó kọ̀ jálẹ̀ orípò òní gbọ́ olóòní gbà kí ló dé kí ló ṣe jọ kí ló ń ju ẹ lọ́wọ́ tó fi jólẹ̀ nítorí Ọlọ́run what's your problem. ẹ̀yin ọ̀rẹ́ mo ti gbọ́ yín torí mi mọ̀kọ́tẹ́ ìmẹ̀yìn tún dálẹ̀ ń sìn mi mọ̀kọ́tẹ́ dálẹ̀ ń sìn ọ̀tọ̀ ni kò tá à ń sọ ọ̀tọ̀ níbi tẹ́ tún gbọ́rọ̀ lọ ó dà mo ti gbọ́ yín ṣó ti tán mo ti gbọ́ ẹ̀yẹ bí Kúnlé. Okay o ìwọ bá ti ṣe náà làwọn abẹ́ ṣe. bọ̀bọ̀ yẹn ló ti ń gbé mi. àbí ẹ ló Kabiru. ó ti wà ń ta bọ̀bọ̀ yóò ti ok mo ti gbọ́ bá mi wò bí wọ́n ń tajọ so òun mú mi ṣe látàrọ ni àbí. idiot ni ẹ ṣàkíyèsí tó wá ń parí àtẹ bọ̀bọ̀ yìí stupid. it's actually there right now. ó tẹ̀lé bá múdù èèyàn jẹ́ lẹ́sìn ìyá onímẹ̀kọ̀ wẹ́ẹ́ lọ́wọ́. ó máa tẹ́ o so ìwọ fi wá sílẹ̀ sórí ìjókòó ń báyìí ó lọ Ọlọ́run tó wèrè ń bẹ̀ yẹn ẹ mọ̀ pé mo lọ sí ìkẹwọ́ time báyìí àti late mi tá à ń lọ látàárọ̀ ẹ dá dúró over 20 minutes lájókòó báyìí tí ẹ ṣe anything. ìbọ̀ èyí ṣe pé mo kàn ní lọ àyanjú nǹkan kan ní àdúgbò ni ṣé ebi táyà wájú yìí ṣé ẹ kàn máa fẹ́ ní abẹ máa yọkù. afẹ́ fi customer sílẹ̀ lọ yanjú nǹkan kan. káfẹ́ nìkan. ẹ ṣàbà ṣe kò tẹ́ fẹ́ ṣe. ìyẹn kò ṣe. ẹ wo ẹ má bínú sí stars jàre. tí o ní kọ́lọ́n kó ṣàánú èèyàn n kò kàn ní lọ tí o ní wọn aláyanjú ẹ̀ ní àgbọ̀dọ̀ máa yanjú rẹ̀ kádùgbò má bàjẹ́ ni. dẹ́sẹ̀yìn nígbà yẹn pé ó torí pé ọkọ òun fúnyàn lóyún ègbé wálé o ó fúnyàn lóyún síta ó wá torí pé o mọ̀ o wọnúlé o bá tẹ́lì jẹ o fọ́ fídíò o bá tíájẹ o ń bọ̀ bọ̀ bá ọkọ yẹn ókè ó ti belé jẹ èmi gan abáyẹ jẹ ọkọ ẹ̀ bá kì mọ́lẹ̀ ó bá lù lálùbá mi ìgbà ló ṣe wà ń pariwo ẹ ládùúgbò ẹ gbà mí o ọkọ mi máa pa mí o kó ibà tẹ́lì jẹ o pariwo aládùúgbò o wọ́n bá tẹ́jọ wọ́n pariwo aládùúgbò èmi bá sòtọ́ ọ̀rọ̀ o àwọn kò gbọ́dọ̀ wà níbi kan ká má lè sòtọ́ ọ̀rọ̀ n bá pé wò bí tí o ráyè ya wa ayé obìnrin ni bọ́kùnrin bá ṣe ṣe èèyàn ni kí ọ̀ṣẹ́ gbà bẹ́ẹ̀ mi ṣe wà yìí ìyàwó mẹ́rin ni mo fẹ́ bẹ́ẹ̀ ni bí kàn bá ṣe wèrè máa gbọ́n gbẹ̀ máa fẹ́ mi bí kàn bá ṣe wèrè máa gbọ́n gbẹ̀ máa fẹ́ mi bẹ́ẹ̀ ni obìnrin ṣe bá ṣe kíní pé bó ṣe wà èmi rẹ wọn kọ́ ọ bá ti pé kó n fẹ́ n rè kó bá fẹ́
bọ́kẹ́ bá pé kó o ní kó o bá ní kó bá kó má ní kó má bá ní ẹni gbọ́dọ̀ ká obìnrin má gbọ́ ṣé ọkùnrin àwọn bàbá wa yìí pé mẹ́rọ lọ́hùn bí ọmọ wọn ń ṣe obìnrin kò ṣe é gbà láyé pé kí ni bọ́ọ̀ náà èrèkún gbòòrò yìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ nù wọn wá bọ́ máa fi orí wọ̀ sí ni ọkàn ní kiri gbòòrò. wo bí má wàá fi kàndínkàn lọ́wọ́ ó mọ̀ pé mi náà níṣẹ́ tèmi mo níṣẹ́ tèmi náà. hey Mr. Man o máa tẹ́ pẹ̀lẹ́jọ́ tó ń ro mẹ́yẹn ṣé o kò dára dúró what time now. màá bá yan ojú rẹ̀ lẹ́sẹ̀. ṣé orí tòbí lóṣù mọ́ máa rán ní ṣọ́ọ̀bù. kí ló jẹ́ gan-an ṣe jẹ́ fún ọjọ́. ọ̀rẹ́ ẹ má fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n yìí sọ ẹ̀rí kó ní pọ́ìntì náà ọ̀rọ̀ tó ń sọ já ó ní pọ́ìntì ṣé kò sí pọ́ìntì náà ọ̀rọ̀ tó ń sọ yẹn. jọ mi lójú ọ̀rọ̀ ẹ̀dẹ̀ yà mí lẹ́nu ṣá so wọ́n sọ fún mi pé ọ̀rọ̀ tí màá yìí sọ ó make sense. eléyìí tó ń sọ̀rọ̀ pé òun níyàwó mẹ́rin lé so níyàwó mẹ́rin yẹn gan èyí tí ò bá wọ̀ ọ́nu wọn tó bá jẹ́ kíní kan kó máa lọ another one máa wọlé kíní kan lè fẹ́ máa change àwọn ìyàwó ṣé ìwọ kan fún àyè ò rí pé ṣé responsible man ó máa ń sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ lẹ́nu yìí ṣé ó máa ń sọ̀rọ̀ ó rí pé máa idiot ni aróko lélẹ̀ náà ló ń sọ pé ọ̀rọ̀ tó ń sọ make sense no to me o kò make sense rárá illiterate ló máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀. jọ mi lójú tiẹ̀ ní sùúrù ṣé lóòótọ́ ni ayé obìnrin là wà ni tó múrù bàbá tó ti fẹ́ kú tán yìí tó ń fẹ́ yàwó mẹ́rin tó dẹ̀ tún sọ ń ta pé yàwó mẹ́rin lòun ní ìyẹn bàbá yìí tó ti lọ tán yìí náà ṣóbìnrin náà ti wá gbọ́pọ̀ tó yẹn ni. wo ọ̀rẹ́ mi ayé obìnrin la wà tó tọ́. ayé obìnrin la wà. bẹ́ẹ̀ni. wo níláyè ìsìn tó bá dé hospital tó bá rí wọn tó bímọ 20 wàhálà obìnrin máa jẹ́ 18 náà obìnrin yapa gangan ni wọ́n yapa ni wo láyé òde táwọn à ń sìn wàá róbìnrin mẹ́wàá tó dìrọ̀ mọ́kùnrin kan ṣo pé kí lè tẹ ìdájọ́ orí mi kó lè ṣe àtẹ̀mọ̀ pé ilé ọkọ ni mo wà kó ṣàmọ̀ pé mo wà lọ́ndà ọkùnrin ọ̀rọ̀ yìí dé bá Bùkọ́lá wí máa yẹn ń rò pé yá kò sọ̀rọ̀ tó make sense ọ̀rọ̀ tó make sense ni bàbá ìgbà ń sọ jáde lẹ́nu yẹn Bùkọ́lá á bẹ́tà kó lọ bẹ Kúnlé ẹni tó bá ní boyfriend tó ń kú fún tó ń gbọ̀n tẹ̀lé kó dì í mú ṣiṣiṣi sí lásìkò táwọn àìsàn. owó ìyẹn ni kò bá sọ ìyẹn ni kò bá sọ máyì kí mi àti ẹja òjò mi lójú kí là ń sọ kí ló ń sọ ń sìn kí ló bá ọ̀rọ̀ Kúnlé dé ní gbogbo ọ̀rọ̀ tá a sọ ń sìn à ń sọ̀rọ̀ normal pé àwa gé táwọn àbáyọ̀ dá wa lóhùn à ń bá ènìyàn wíwo ń sọ̀rọ̀ Kúnlé what me I don't like it please tó bá jẹ́ pé rẹ́ni stop ẹ̀ ṣó ti yẹn ń sìn tiẹ̀ má wọrí àbọ̀ wá bá lọ́rọ̀ sẹ́ Mr. Man èmi àti ìmọ̀ àjà o mo máa wojú yín o ṣé pé tó ní tí yín sí lẹ́mí máa dá wàhálà sí lẹ́rìn mi àtàwọn ọ̀rẹ́ mi kí ni gbogbo rọ́bì ṣe lé náà. bámi kìíní ó ti délẹ̀. ó ti délẹ̀ ẹja máa lọ aláyé obìnrin ló wà lójú. bàbá ẹni tí kan bá tún lẹ̀ tún mú mi. ìdí ẹbí gómìnà obìnrin rà pé. ìyàwó mẹ́rin lẹ́sẹ̀. àwọn bàbá yìí jẹ́ mẹ́ fún Ọlọ́run bí ọmọ wọn ṣe mẹ́. ayé obìnrin làwà ó wá jẹ́ obìnrin dá. kí ló dé láti ẹ̀kọ́ tá a tẹ̀ ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó wá kọrin mọ́lẹ̀ tó ṣe bíi pé àwa kọ́ là ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó sọ gbá di wèrè sí bíbá yìí kó lè lè tó bẹ́ẹ̀ ọ̀n kúkú lè gbèrè wá bẹ́ẹ̀ nínú ilé wọ́n ti kọ́kọ́ rán wá sí ẹ àti bẹ́ẹ̀ sọ́sọ́sọ́ ò dá wa lóhùn wọ́n tún wá gbéra wọn wá lójú wọn ó tún disgrace wa kó dáná o tẹ́lẹ̀ tó bá ti méjì ẹlẹ́bi kì í pẹ́ lórí ìkúnlẹ̀ wọ́n tẹ̀ sí ń bẹ sọ wọ́n bẹ̀ ni ó yẹ kó gbọ́ sí wọn lẹ́nu kí ló ṣe é kí ló ṣèyàn tí ó ṣèyàn rè ó ga fún ẹ̀wò tó rẹ̀ ò tẹ̀ yé mi mọ́ rárá kọ́ máa ń bẹ̀ sọ̀rọ̀ kó máa gbọ́ kí ló ṣẹlẹ̀ gan-an. a ti ń bá ẹ sọ̀rọ̀ yìí before now a ti sọ fún ẹ kó dáríjì guy yìí tó bá fi òpó òun ò ṣe mi ìṣọ́ kó máa wà ń bíbá ẹ láti máa bẹ̀rẹ̀ náà so please just try and forget kéde carry on pẹ̀lú nǹkan tẹ́ ẹ ṣe. mo ṣe rí wípé ẹ̀yin méjèèjì ọ̀tá mi nìyí. in what way. ò ń béèrè lọ́wọ́ mi pé lọ́nà wo àwọn wá ṣàlàyé fún ẹ sí á lè yé dáadáa àwọn Yorùbá sọ wípé abánigbé bá máa wà ẹni ọ̀tá ẹni ló ń ṣe ọ̀tá mi nìyí yeah because mo ti sọ fún ìdájọ́ tẹ́lẹ̀ pé mi ò ní anything ṣe pẹ̀lú bọ̀bọ̀ yìí mọ́ àbí ṣé nǹkan mi wà ń bẹ̀ ni ẹ jẹ́ má bínú tí wọ́n dẹ̀ wọ́n pẹ́ fẹ́ Kúnlé èdè lọ́ba kẹfẹ́ kò ní náà ẹ ṣe mọ mí náà èmi Búkì ẹ mọ̀ wípé bí tí máa ti sọ pé ó dàárọ̀ mi kì í sọ fún ọ pé ẹ ká lẹ́ ń bẹ̀ mọ́ ṣé nǹkan mi wà ń bẹ̀ ni ẹ wo ẹjọ́ torí Ọlọ́run mi ò ní tẹ̀sí bọ̀bọ̀ yìí mọ́ ó ti yóò bá láàrin mi àti ẹ̀ ó ti tó tọ́nà nìyẹn mi ò ṣe mọ́ àbí wo listen gbọ́ mi dáadáa listen and listen good má yẹ kí n hate ẹ o má yẹ kí n hate ẹ o. Bùkọ́lá o lè hate mi tí o bá tiẹ̀ wọlá gbogbo ọjọ́ wọlájọ́ tí mo dá ẹ dúró tí mo kọnu ìfẹ́ sí ẹ fúnra lára mi ni mo sọ fún ẹ wípé kó gbà mí gẹ́gẹ́ bí olólùfẹ́ ó gbà mí náà tí o bá tún wá wùjọ yẹn wọlá ọjọ́ tí mo pè ẹ́ jókòó báyìí tí mo ní mo fẹ́ fi ẹ́ ṣe ìyàwó Bùkọ́lá ó yẹ kó rántí ọjọ́ yẹn tí ọjọ́ yẹn tí o bá tiẹ̀ wá rántí ara ṣé bí fúnra lára mi ni mo fi ẹnu ara mi sọ fún ẹ wípé ó jẹ́ ká ṣe introduction Bùkọ́lá how many days ló kù ká fi ṣe introduction
wo nǹkan tí èṣù ń dálẹ̀ láàrin wa ẹ bá mi béèrè lọ́wọ́ ẹ wo nǹkan tí èṣù fẹ́ dálẹ̀ láàrin wa àbí kò yẹ kẹ́yìn mọ̀ wípé èṣù ló fẹ́ dá gbogbo wàhálà ilẹ̀ láàrin wa after gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ìwọ ló fà náà torí níjọ́ yẹn mo explain fún ẹ but listen to anything ó kàn bẹ̀rẹ̀ sí ní wọ ọmọ ọlọ́mọ bọ́lẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní lù mo sọ fún ẹ wípé mo assist lady mi pẹ̀lú party tí mo lọ kí sáà tó jáde nílé mo sọ fún ẹ mo ní mo lọ sí party but gbọ́ anything èmi fúnra lára mi ó gbá mi lẹ́sẹ̀ lẹ́nu kémi náà wàá mú ẹsẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ sí nílò ẹ̀ ṣé wọ́n ní sọ wípé ẹ wọ ọkọ̀ játijàti. bàbá onítàn pẹ̀lẹ́kù ìtàn ó mọ̀ ẹ́ lò mú ìwé kó lọ kọ sítórì fáwọn onítìátà jọ̀ọ́ bínú ṣé aláǹkó ẹ̀ ó ti kú ni ṣé bó ṣì wà láyé ó dẹ̀ lọ́ bá kọ́ lọ fẹ́ ṣé ló fi máa ń fẹ́yàn ni mo ní mi ò ní stress ẹ mọ́ wá tó o bá ṣọ́ ara ẹ̀ tó ń wò pé kí ni mo fẹ́ ṣe máa surprise má gbé mi nìkan lọ jẹ́ kí ni jẹ́ first and the last one point má àgbà mọ́ o má débi mọ́ o tó bá díẹ̀ ní pé kí ni mo fẹ́ ṣe máa surprise ẹ. ọmọ pé mo ní. I'll surprise you. Bókì. ìfẹ́ mi. ẹ wò ó uncle ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú Ọlọ́run fi bẹ̀yìn kéde máa wò á ti ń bá sọ ó ti ń gbọ́ tẹ́lẹ̀ àbí. à ń bá sọ. bóyá bẹ ṣe wá bó tún ṣe rí ojú yín. ló tún jẹ́ kí inú ẹ̀ tún máa lu sí i. yes òun ló jẹ́ kí inú ẹ̀ máa ru ẹ má bínú nítorí Ọlọ́run bóyá kẹ wá máa lọ àbàsọ a máa make sure pé ó gbọ́ kọ̀só ti ń gbọ́ tẹ́lẹ̀. ojú yín tó ń rìn yẹn ló jẹ́ kí inú tún máa bí iṣẹ́ ti gbọ́. kọ̀só ti ń gbọ́ tẹ́lẹ̀ á ti ń bá sọ àbí. àbí ti ń máa gbọ́. My God! Ẹ wo mọ́tò mi nísinsìnyí Mr. Man. Ṣojú yín fọ́ ni kí ni mo gbọ́dọ̀ bí ṣẹlẹ̀ ṣé ẹ̀rí kí wọ́n tó máa ṣe báyìí ni nísinsìnyí tí mo wọlé tí mo bá àkóso sí báyìí ẹ̀rẹ̀ tí ọ̀ṣẹ́ mi o. I'm sorry. You are sorry what? Ẹ bá mi ṣe mọ́tò mi ni o ẹ bá mi ṣe ènìyàn kí ni mo gbé lẹ́yìn. Madam calm down ẹ fara balẹ̀ máa ṣe mọ́tò yín fún yín. Calm down ṣu o lẹ́ ń sọ ẹ bá mi lè pariwo calm down ṣu o ìgbéraga ti bá yẹn jẹ́ ẹ kọ́ mọ́tò yìí kọ́ gbé síwájú náà jọ kí ló bá mi ṣe mọ́tò mi fún mi kí ni mo gbé lẹ́yìn sìn. Don't worry I will repair it for you okay. oyoyoyo ẹgbẹ́ mọ́tò yìí mọ ìwọ inú ń bí mi o ẹ kú mẹ́jọ. Oh my God. Kí ni mo gbé lẹ́yìn sí kí lẹ̀ ń wá kí lẹ̀ gbé sílẹ̀ kí ló ṣe yín ìgbéraga òṣù wo lẹ̀ ń ṣe àwọn olè ṣe ìgbéraga sí. Cousin sister. Sorry, mi ò request for drink. Daddy ti wà nínú mọ́tò yẹn nínú kí n fún un. Okay, o ṣé. ẹ ká sàn wọn. ṣé dáadáa ni. àlàáfíà ni gbogbo ilé ńkọ́. àdúpẹ́ fọlọ́ báwo ni ńkọ́. dáadáa ni. ló wá ṣe. ẹ mọ mi mo fẹ́ kí ẹ bá mi bẹ ìyàwó mi ni lóòótọ́ òun ló ṣe mí ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìfẹ́ tí mo ní sí Bùkọ́lá òun ni mo ṣe wò wípé ó máa gbọ́ràn sí yín lẹ́nu ẹ bá mi bẹ̀ torí látìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ kò tiẹ̀ pí ikọ̀ mi mọ́ rárá. ó ṣe dáadáa Kúnlé ẹjọ́ ò kí ń jẹ́ tẹni ká má mọ̀ dáa ìwọ gbọ́dọ̀ rúkọ tó ṣe ni nígbà tí o mọ̀ pé ohun tó o ṣe yẹn ò dáa wàá rúkọ tó wùwà yẹn o wá lù tán o ṣẹ̀ṣẹ̀ wá sọ pé kí n máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìjọba ìlẹ̀ fẹ́ ṣe gbogbo wọn yẹn dà kó máa kìyàwó ẹ̀ mọ́lẹ̀ kó máa lù èmi ò fẹ́ yẹn o
èmi ò fẹ́ yẹn ọlọ́run má jẹ́ ara burú ibi tó ti ń lù tó bá lọ dákún kọ́ ẹni wá gbé nǹkan mi kí ló dé èèyàn kì í ṣe kí ló báyìí wà o. kí n lu Bukola mọ́mì mi ò lu Bukola Bukola ló lù mí ṣe rí níjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ mo dágbére wípé mo ń lọ sí pati fún ni aṣọ tí wọ́n mú ní pati yẹn bí mo ṣe ń lọ lọ́nà ọrùn yẹn ti pọ̀ jù mo bá ọmọbìnrin kan lójú ọ̀nà same aṣọ yẹn náà ni ọmọ yẹn wọ̀ mo bí léèrè wípé ọrùn yìí ti pọ̀ jù ó dàbí ẹni wípé pati kan náà ni àjọ ń lọ ni mo ṣe fún ọmọbìnrin yẹn ní ride gẹ́lẹ́ tí Bukola máa pàdé àwa méjèèjì lọ́nà báyìí kò tiẹ̀ béèrè ẹjọ́ ọmọbìnrin yìí ò rojọ́ èmi náà ò rojọ́ ó wọ bọ́lẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí lílu bí aṣọ òfin ni bó ṣe ń fún ní ìgbájú ló ń fún ní ìgbárùn ṣe rí ẹ̀ṣẹ̀ tí Bukola jù sí mi ní ẹnu báyìí mọ́mí ẹ má jẹ́ kí n ṣí ẹnu mi fún yín ẹ fẹ́ lè sọ wípé kí ni Bukola ṣerú eléyìí fún mi fún mọ́mí mi ò fọwọ́ mi kan Bukola. ṣé pé ò fọwọ́ kan Bukola ọ̀tọ̀ ẹjọ́ tó wá rò fẹ́ mi òun lèmi náà ṣe gẹ̀gùn díẹ̀ èmi ò mọ̀ pé òun ló ń lu ẹ̀ irú àṣàkáṣà wo nìyẹn ṣé mi lu bàbá ẹ̀ rí ni tó máa kí ọkọ ẹ̀ mọ́lẹ̀ tó máa lù owó burúkú wo nìyẹn. mọ́mí Bukola ní kẹ́ bẹ́ mi bẹ́ ẹ ṣáà bá mi bẹ̀ kó má bínú sí mi mọ́ rárá ẹ jọ ẹni kó pì kọ́ mi láti ìgbà tí o ti gbàgbó mi ẹ má jẹ́ ń tàn yín àfi bí ìgbà tó jẹ́ pé nǹkan kan ṣe mí lágọ̀ọ́ ara mi ẹ ṣáà bá mi bẹ̀ ẹ jọ ẹ bá mi bẹ̀ mọ́ mi ẹ jọ ẹ bá mi bẹ̀. ó ti tó mo ti gbọ́ èmi máa kọ́ bá mi náà kí n tó bẹ̀. èmi ò fẹ́ yẹn ọ̀rọ̀ rúnmù nìyẹn ìwà burúkú nìyẹn láti máa lu ọkọ ẹ̀. mọ́mí ẹ má bínú sí mi ẹ bá mi fi ọwọ́ mú kékeré mi. ọ̀dà jàre. ẹ má yàn dá oúnjẹ ọmọ ni mọ́mí oúnjẹ ọmọ ni ẹ má bínú sí mi. oúnjẹ ọmọ ni ká ṣe jẹ lọ́jọ́ ogbó. màá pè ní tí bá délé. ó dà ẹ ṣe má. burú bàbá mi. ó dà bọ̀ má bínú ṣo ti gbọ́ má bá sọ̀rọ̀ o. mo ní mi ò fẹ́yàn mọ́ ṣé nǹkan mi wà ń bẹ́ẹ̀ ni ẹ̀yin ò ìmọ̀kan tí mò ń sọ ni mo ní mo rí pẹ̀lú obìnrin mo rí nínú mọ́tò pẹ̀lú obìnrin lẹ́gbẹ̀ẹ́ kò tún wá jẹ́ pé gbóbìnrin nìkan o òun àti obìnrin yẹn wọ́n wọ the same clothes kí ló dé tí wọ́n dẹ̀ sọ fún pé mi àti ẹ̀kọ́ yẹ kájọ wáṣọ kan náà sọ fún pé no òun ò lè bẹ́ mi wáṣọ kan náà o a máa look local o àwọn illiterate máa ń wọ aṣọ kan náà o kìnnìkan o ó wá gbé obìnrin mi wọ́n jọ wọ the same clothes ẹ̀ wá ní kí n má sọ̀rọ̀ ó nìyẹn sí o mi ò tí wọlé o òun ló ń ṣe báyìí o ló ń gbé dúdú ló ń gbé pa ló fẹ́ sọ mí di wèrè o tí máa wọlé tó ń kọ́ aṣọ mi di ìyàwó gbẹ̀wò dání Ọlọ́run ò ní jẹ́ èmi kọ́ mọ́mì mi ò fẹ́ kúnlé mọ́. kí ló ń ṣe ẹ́ náà ṣé olókè mi lẹ́yìn ọ̀run ni ebi tí mo yìí bí ẹnì yìí ó dẹ̀ ń lé níwájú mi ò ń lé ní fùrùkọ́kọ́ ó fẹ́ máa rìn kiri ìní máa ń já bàtà òògùn pàápàá fún aṣọ ya kí ló ń bá ká Ọlọ́run ti dé ọlọ́run jẹ́ jókòó ara ẹ̀ jẹ́ kó má wà wàhálà fúnra ẹ̀ kí ni ìtumọ̀ yẹn bó dẹ̀ ń bá sọ̀rọ̀ ó dẹ̀ ń lé ní ó dẹ̀ kọ́ni mọ́lẹ̀ níwájú ta ni. Màámi ṣé ẹ gbọ́ nǹkan tí mò ń sọ ni àbí ṣé ẹ fẹ́ gbà nǹkan mi nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn ni ṣé ọmọ ìkéré ni mi ni mi ò ṣáà kì í ṣe bébì mo ní mi ò fẹ́ yàn mọ́ èmi ni mo mú kúnlé wá fún yín pé mo fẹ́ fẹ́ tẹ́lẹ̀ mo dẹ̀ wọ́n sì pé kò wù mí láti fẹ́ mọ́ mi ò fẹ́ mọ́ náà ni mo sọ yẹn kí ló fẹ́ ṣẹlẹ̀ kò sí ohun tó lè ṣẹlẹ̀ mi ò fẹ́ mọ́ nìyẹn ọ̀rọ̀ tèmi ò jù yẹn lọ ó dàbọ̀. Bukola ìwọ kú àwájú mi Bukola that's right mo láìka ẹ bẹ́ẹ̀ wàá wá gbé oyún lọ wàá gbọ́mọ bọ̀ wá bá mi nínú lẹ́yìn ni èmi àti ẹ ìwọ. Adeshola. Yeah, I'm fine. But báwo ló ṣe get bí báyìí? Ó fọ́ ni. Ṣé o mọ̀ pé big boy ni mí ni? Big boy dẹ̀ ní ìwọ̀n kí wọ́n àkàntì. Mo sọ pé o tí mọ̀ mi dáadáa. By the time tó bá mọ̀ mi tán, wàá mọ̀ pé ní ìlú yìí, kò sí nǹkan tí mo fẹ́ tọ́wọ́ mi ò lè tó Ọlọ́run. A ní gay ẹni tá bá fẹ́ ilé ò kí ń jì mẹ́. So you are now telling me pé big boy ni àbí? Ó fọ́ ni. Anyway, àwọn ọ̀rẹ́ ńkọ́? Anybody wà nílé? Ṣé mo lè ṣe àìsàn wọn? Why not? Let's go. Thank you. Wow. Nice place. How about you like it? Of course. Thank you. Wow. Very nice. Thank you. Wow. Akwanika ṣe kékeré. Oh, well, look, kékeré. It is not small at all.
By fine you. Ẹ jẹ́ o, má bínú. Ṣé àwọn cotton ẹ yìí ṣọ́bẹ̀ import ẹ ni because mo like color wọn gan. Yeah, àbúrò mi tó wà ní UK, òun ló bá mi send ẹ̀. Most of nǹkan tó wà ní ilé yìí imported ni. Oh, that's nice. It's very nice. Baby mi, jókòó because mo ní láti ṣe lálejò. Okay, no problem. Ẹ ṣé. Baby. Oh. Thank you. Fún ìgbà àkọ́kọ́ tàbí ìrọ̀lẹ́ wa. Cheers. Ká mọ́ sówó. Link. Ìbéèrè wà lórí lẹ́ǹgì ọwọ́ yìí. Ìbéèrè. Yes. Okay, I'm listening. Okay, will you marry me? Marry you. Báwo ni? Mo wà okay, àbí? Mo ń fún àpèjì rẹ̀. Mo wà ní of course. Wọ́n ń chíkò láwọn ọ̀rẹ́ mi. Ẹbí mi, pé ọmọ pé máa ti mí ìṣẹ̀. Ṣé wọ́n ló máa gbé mi jáde lọ́sàn-án ẹ̀yìn tẹ́lẹ̀? Kí ló tó wà wá? Mo ṣọ́. Jọ ń dúró lọ́nà ibi tó wà yìí. Wà kẹ́rù. Ṣé wọ́n máa sọ pé ojú méjì kò jójú ẹni o? Yeah, of course. All right. You know I always love you. You know I always miss you. But Adéṣọlá mi ṣáàjọ ń tó lọ lọ jọ o mọ̀ kó ojú mi ò rí ibi tó wọ̀ yẹn o wà careful bẹ́ẹ̀ o mo fẹ́ lọ́n bàbẹ̀ and again make sure pé o rí mi lálẹ́ kó tó di pé o lọ sùn ṣé wọ́n pé tí mi ò bá rí ẹ̀mí ò ní lè sùn all right darling mo ti gbọ́ miss you too. I go love o. Ṣọlá. Just like that. Má sọ fún mi pé guy Ṣọlá yẹn ló ń bá sọ̀rọ̀ tọ́kùn ẹ̀ ò balẹ̀ tárẹ̀ ò balẹ̀ tó ń lọ tó ń bọ̀ bí ilẹ̀kẹ̀ dí báyìí. Má bínú ta ló tún fẹ́ jẹ́ kó jẹ́ Ṣọlá náà ni of course. Yeah. So you're fully in love now. Duh. I go love This guy ó kàn jẹ́ kó mi máa crazy. Orí pé tí èèyàn bá ti fall in love ojú ẹ̀ ló ti máa mọ̀. Báwo ló ṣe máa? Ojú ẹ̀ máa speak love, you know. Wow! Ṣé fẹ́ gbọ́? Ṣé ẹni tí mo ń sọ ń pa ẹ̀ kò ń ṣe lásán ni mo ṣe ń lọ rẹ̀. Ẹni tó yẹ pé níjọ́ tí mo ti mí ìtẹ̀ ẹ̀yìn ọ̀rẹ́ mi ò rí pẹ̀lú obìnrin rí. Kò kúrò lẹ́gbẹ̀ẹ́ mi rí pé òun fẹ́ lọ receive kọ́kọ́ kan máa báyọ̀ sọ̀rọ̀ pé hello Akinpelu Akin kan báwọn ọkùnrin ṣe máa ń ṣe yẹn wà láì kò ṣe bẹ́ẹ̀ rí. Mo ti kọ́kọ́ wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé àbí òkúbo ni káàlì kò ṣe pé mi àti ti wọlé àti ṣe something ni màá ní ọmọkùnrin kò lè súnmọ́ obìnrin ọdún ọba ń bọ̀. This guy is very sweet. Sùúrù kòsókìní kan jọ́n torí Ọlọ́run bó ṣe drop call pẹ̀lú ẹ̀sìn kí ló mọ̀ tó ń ṣe níbi tó wà. Ó yà mí lẹ́nu. Tell me. Ọlọ́run mo mọ̀ nǹkan tó ń ṣe lọ́wọ́ itri ló wá oúnjẹ meat pie lọ́wọ́ ni. Bukola tó bá yẹ pé bó ṣe ń bẹ sọ̀rọ̀ lórí fóònù kan kó sọ báyìí tó ń ṣe báyìí pẹ̀lú ẹ̀ pé dákẹ́ mò ń bá yàn sọ̀rọ̀ tó yẹ bó ṣe ló ń ṣe báyìí. Mo trust ẹ kò lè ever ṣe bẹ́ẹ̀ láéláé. Adéṣọlá mi gbàgbé kò ń ṣàwọn kan o Ṣọlá yàtọ̀. Ṣàròrà just be careful. Àdúrà títí wa behind you before you ni pé k'Ọlọ́run fi ọkàn ẹ balẹ̀ kó ṣe yín lọ́rẹ̀ẹ́ ara yín kalẹ̀ kó má máa ṣí kiri torí pé kọ́kàn ẹ bá balẹ̀ lọ́dọ̀ Ṣọlá ọkàn tàwa náà máa balẹ̀ ẹjọ́ wẹ́wẹ́ ẹ wo ẹ̀yin ọ̀rẹ́ mi nǹkan tí mo fẹ́ gangan nìyẹn ẹ máa fi àdúrà ẹ máa fi ràn mí lọ́wọ́ níbi kò easy láti sọ pé kí yàn lẹ́ni tí yàn fẹ́ fẹ́ náà yín náà wò náà ó ti engage. kò rí ríǹgì ẹ̀ ni kò easy. ẹ̀wọ̀n mi ni ẹ wò.
àbí o. Kò easy o. Ọ̀gbẹ́ni wá bá mi nà ṣe léṣe. Ó ti nà mí gan o, mo tẹ̀ lanu lẹ́sìn. Ó máa ṣe irú fún ẹni dédé kí wọ́n bẹ̀ ṣe. Kí ìṣẹ́rú fún mi. Say she love my style. No, no, no. Oh yeah, ginger me. I want to chop you like Indomie. This your bag, they ginger me. Wallah, they ginger me. Oh yeah, ginger me. I want to chop you like Indomie. This your bag, they ginger me. Wallah, they ginger me. She want to kiss somebody. We get dirty one. Yeah. She want to kiss somebody. We don't be behind. Yeah. This for the peckless, I'm for the cool. Alright, so psych, turn on the microphone. Ọmọge ó yá ṣẹ̀ṣẹ̀ṣẹ̀, mo ní pé ó yá ṣẹ̀ṣẹ̀ṣẹ̀, mo ní pé ó yá gbọ̀ngbọ̀ngbọ̀, ọmọge ó yá gbọ̀ngbọ̀ngbọ̀, ọmọge ó yá ṣẹ̀ṣẹ̀ṣẹ̀, ó yá ṣẹ̀ṣẹ̀ṣẹ̀, I know fit, anything tó bá lè I know it, mo sì mọ bí lókì, mi ẹ̀ ní today I know it, yeah. Hey, your back said it goes go slow, get I wanna
tonight, love, I caress your body. I wanna love your body, I wanna feel your body. I wanna be with you tonight, love, I caress your body. Ọmọge ó yá ṣẹ̀ṣẹ̀ṣẹ̀, mo ní pé ó yá ṣẹ̀ṣẹ̀ṣẹ̀, mo ní pé ó yá gbọ̀ngbọ̀ngbọ̀, ọmọge ó yá gbọ̀ngbọ̀ngbọ̀, ọmọge ó yá ṣẹ̀ṣẹ̀ṣẹ̀, ẹ̀rọ ó yá ṣẹ̀ṣẹ̀ṣẹ̀. Yeah, I don't like us, you dey gbé wá, you dey gbé lọ. Me and you we supposed to get down tonight, girl. Yeah, I don't like us, you dey gbé wá, you dey gbé lọ. Me and you we supposed to get down. Oh yeah, wait. Girl, I want that thing for your waist, and I want that thing to bong bong bong, bong bong bong, bong bong bong. Girl, I want that thing for your waist, and I want that thing to bong bong bong, bong bong bong, bong bong bong. Psych on the beat like so, James Brown. I see you, like so. Ojo alaba girls, yeah. Ele bom bom bom, yeah, bom bom bom. Egbeda girls, yeah. Ele bom bom bom. Akute girls, yeah. Ele bom bom bom. Musholo shaka, yeah. Ele bom bom bom. Say she love my style. No, no, no. Oh yeah, ginger me. I want to chop you like Indomie. This your bag, they ginger me. Wallahi, they ginger me. Oh yeah, ginger me. I want to chop you like Indomie. This your bag, they ginger me. Wallahi, they ginger me. She want to kiss somebody. We get dirty one. Yeah. She want to kiss somebody. We don't be behind. Oluwabukanla mi Àyìnkẹ́ ṣó wà pa ó ṣe díẹ̀. Of course èmi gan nífẹ̀ẹ́ náà mi ò lè fi ẹ́ ṣeré. Ó yẹ kó mọ̀ pé o máa nífẹ̀ẹ́ náà bó lè ṣe báyìí. Báwo lè máa ṣe báyìí gbogbo ọ̀rọ̀ ẹ̀ ṣáà ò mọ̀ jù fẹ́ ìfẹ́ lọ́mọ ẹ̀kọ́ ìfẹ́ ṣe mí lè ṣe bóyá gist. Àbújá tí mo wà yìí àwọn ọmọ pọ̀ ń bẹ gan-an in fact wọ́n pọ̀ lóríṣiríṣi ṣé ètò níwájú ni àbí ètò lẹ́yìn àbí ètò kọ̀ rí bàbà. Oríṣiríṣi àwọn obìnrin ni wọ́n rí. Bébì. Wọ́n pọ̀ bàjẹ́ Ọlọ́run. Bọ́ ṣe nídìí tó mi ò nídẹ̀ Ọlọ́run àfiwọ́ nìkan. Wo abẹ́ta kò wà kẹ́ ibi tó wà yẹn má lọ ṣe nǹkan tí mi ò ṣe o má lọ wojú ọmọbìnrin mi ń bẹ o
ṣé o kójú mi ò tó bẹ́ẹ̀ yẹn mo fi Ọlọ́run bẹ̀ ẹ́ o. wo bó ṣe nídìí tó kò fíìkì mi o because kí ni mọ̀mọ́ tó wà lára wọn. ok mo ti gbọ́ Ṣọlá o sọ fún mi pọ̀tùnà ló máa dé. yà ọ̀túnla ni. má pẹ́ o má jẹ́ kọ́tùnà yẹn rí ẹ o. but tó bá tún máa yí padà má jẹ́ kó mọ̀. àbí ṣé kí n kúkú máa bọ̀ wá báyìí lálẹ́ yìí. lálẹ́ yìí tó bá wish o lè máa bọ̀ náà because èmi náà bí ó ṣe bí kí n ti rẹ̀ ni. mo ti gbọ́ èmi náà ń bá ìṣeré ni mi ò wá tẹ́lẹ̀ mi ò ṣáà lè fòdé bẹ́ẹ̀ àbí. I know jọ́n torí ọlọ́run mo fi bẹ̀ ẹ́ o Olúwabùkún láti èmi nìkan ṣoṣo má torí pé mi ò sí nílé kí wàá máa lọ jojú méjì òjò o torí ibi tí mo wà yìí èmi nìkan ni mò ń ká ṣíò. bọ̀ ṣáà jọ́n torí ọlọ́run jẹ́ kí n rí ẹ lọ́tọ̀ because mo pé mo ti miss ẹ seriously I can't wait to see you. Alright darling o ṣe olówó rí mi let's not forget owó tó bá mi send ẹ mo ti rí àlàtò mo ní kí n kí ẹ o ṣe gan ọkọ mi God will replenish your pockets in Jesus name. o fọ́ ni mo fún ẹ lówó òun dúpẹ́ jọ sọ fún mi ta ni mo tún fẹ́ náwó fún bí o bá ń ṣe wọ. Oh serious. ẹlẹ́dẹ̀ẹ́ ló ń pèsè of course. àbí o ṣe ọkọ mi o ṣe gan mo really appreciate gbogbo wọn á gbọ́ abẹ́ jíṣẹ́ fún wọn ṣùgbọ́n alright darling of course I love you too. I love you too. Bye. Again ìfẹ́ ló jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run thank you jẹ́. Adéṣọlá wọlé ẹ ti pọ̀ jù. ó ga ọ ta ló máa ń bá sọ̀rọ̀ orí fóònù tó ń ṣe I love you. obìnrin ṣá tó ń torí ọlọ́run ẹbí ló bó ti máa sọ fún ẹ kó yẹ máa listen sí kọ́ mi. nígbà tètí ó dùn mí. ó ní ìdè náà. àtúwáwí tán ó ní ṣọ́ra láti tó sẹ́ǹdì sí ṣọ́ra owó tó fi tó sẹ́ǹsì. jọ ń torí ọlọ́run kí ni problem ẹ pẹ̀lú yẹn ìwọ gan tó jókòó yìí ṣó béèrè owó lọ́wọ́ mi tí mi ò fún ẹ. àbí kò jẹ́ sẹ́ńdó sínú àkáǹtì ẹ ni. ó dáa mo ti wá nídìí owó báyìí. sọpọ́lọ̀. Okay, like how much? Ni ma need 500,000. No problem. Joga, tí wá wà lẹ́gbẹ̀ẹ́, ìwọ tó wá sọ fún mi pé èmi nìkan ni mo dá wà. Ọkùnrin. Èèyàn ló lè. Jọ́n tó lọ níbi tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ń sìn. Ó lọ ṣe oníṣẹ́ pé mo tó wà lẹ́gbẹ̀ẹ́. Jọ́n tó lọ ìgbà tó bá sí pẹ̀lú mi, ń gbọ́ mo tó wà. Ń gbọ́ mo mọ̀ tó wà. Ṣé wọ́n ti lásán tí mo pè ẹ́? Tí mo kàn ń pè ẹ́ fún ẹ̀ kàn rìn tó pìkẹ̀. Jọ́n tó lọ ṣé mo mọ̀ kọ́ tó ń ṣe lọ́ngàn. Ṣé mo busy? Èmi náà mọ̀. Nọ̀ká fàdé ẹ̀ sókè. Reality ló ṣẹlẹ̀ yìí. Nọ̀ká fàdé ẹ̀ sókè pé. Ayé obìnrin làwà o, ó wá jẹ́jú ìyọ̀dá. Láti ìgbà tí mo ti mọ̀ ẹ́, mi ò regret pé mo fẹ́. In fact, ìgbà tí mi àtẹ́jọ́ ṣe, iṣẹ́ mi ó ń gbèrú sí ni. Inú mi dùn gan, I'm so happy. It's okay, darling. Ó ti ń ṣe po. Ó ní ṣe ọ̀rọ̀ àtẹ̀mí náà. Really? Yeah. Tí n bá ní pé kémi náà máa ka gbogbo tó ti ṣe fún mi nínú ìgbà tí mo mọ̀ yẹn. Ilé máa kún. In fact, ní kúrò nígbà ilé ní bọ̀rọ̀. Ọkọ mi, let's toast. Fún ìgbéga lẹ́nu iṣẹ́ àwa méjèèjì. Again, fún ọmọ tuntun tó ń bọ̀ láìpẹ́. Twins. Fún ìlọsíwájú láàrin ìfẹ́ mi àti toast. Let's go. I love you so much. Love you too. I will always love you. You too. Àdúrà tí ẹ̀yin méjèèjì ṣe ò ní gbà. Ìwọ ẹja dúdú yìí, ìwọ ló ń bá èmi du ìyàwó mi, kò jẹ́ gbádùn obìnrin mi ni kò ní gbá mi. Ẹ má sọ, tí ẹ̀yin méjèèjì bá fẹ́, máa fi ọwọ́ mi méjì, máa fi Oh my God, Olawale lele. Oh my God. Aṣọ kan náà. Ṣòkòtò kan náà. Bad dream.
ṣe ní bàbá this time ó ti wọ́n yàrá ẹ̀ lọ́sùn kí ni mo ń jókòó ṣe bí. Tọ́lání Tọ́lání Tọ́lání. Èmi Búkì. Ó ti tó it's okay. Wọ́n lù mí jìbìtì ara, wọ́n tún lù mí jìbìtì ẹ̀mí. Èmi pa mí. Ó ti tó. Then ṣó wà very sure pé Ṣọlá lórí ṣá. Ó ní mo rí ọ̀rẹ́ mi, ojú mi ò ṣàlè tàn mí jẹ. Àbí mo rí Ṣọlá nù yàrá ẹ̀ nínú bedroom ẹ̀ tèmi àti ẹ̀ máa wà. Master bedroom ẹ̀ pẹ̀lú obìnrin. Mo kọ́kọ́ rò pé bóyá hòtẹ́ẹ̀lì kan mo wọ̀ ni bí mo gbé lé Ṣọlá ni mo. Ìgbà tí mo rí mo tó rí pé Ṣọlá ni ilé Ṣọlá mo lè tí wọ́n wò káàkiri. Ṣọlá wà lórí obìnrin tó ń bá ní obìnrin tó ń bá nǹkan obìnrin lójú mi báyìí. Mo tún pé pé Ṣọlá Adéṣọlá mi ó jẹ́ kó yẹ pé kémi lọ dúró náà kò tí kò tọ́ tèmi. Èmi àwọn tó embarrass. Ṣé wọ́n ní sókè tó ń sọ? Wọ́n ń tẹ̀ wá máa sọ pé má bínú wá máa sọ. Ó ti gentle jù. Mo jọ nítorí Ọlọ́run bó ṣe ń bẹ yẹn ń bí mi nù. Ṣé bá máa console náà ni àbí? Ọlọ́run ń bí mi nù. Tó lọ́jọ́ kìíní àná ń bí báyìí tó gbọ́rọ̀ bọ̀bọ̀ lórí burúkú yẹn wá bá wa ń bí. Tí ó ní àìfẹ́ mi o, ayọ̀ mi ojú ẹgbẹ́ mi o. Tí mo wá sọ̀rọ̀ tí mo wá ń dúpẹ́ pé tó yẹ pé bó ṣe ń bá sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní kọ́ ọmọ ilẹ̀ yẹn dákẹ́ tó ń ṣe tibítibítibí ó jẹ́ kí n sọ̀rọ̀ o. Àbí wò sí ń bẹ̀ kò jẹ́ kí n sọ̀rọ̀ lọ́jọ́ yẹn. Gbọ́wọ́ ọkùnrin tó bá sáré yóò fẹ́ fún ẹ lọ find out ọ̀rọ̀ wọn. Di oníjìbìtì ni wọ́n fún wa náà. O ti rí bí tọkùnrin ti bá kọ́kọ́ rẹ̀ for the first time tó máa sọ pé I love you tó dẹ̀ mọ́ máa ké mo bá wọn pàdé rí Ọlọ́run mo bálé ọmọ ìsọ kò gbọ́ agídí inú ìrìn wọn á kígbe wèrè ní sí wọn á ń ké. please jọ kàn ṣe táyì tó yẹ kó máa sọ̀rọ̀ àwọn nǹkan tó ń sọ yẹn ni èèyàn ń sunkún lọ́wọ́ tó sọ orúkọ tó sọ please. ẹ jọ̀ọ́ èmi ò tẹ̀lé rojọ́ mo sorry. Ọkùnrin òkúkú lọ́rùn. Ìyá jẹ̀lú ẹ̀rọ. Ìyá ò jẹ́ ó fi wá ẹ̀fọn ni. Dúrómẹ̀ kí ló wá bí? Dúrómẹ̀ ó yá wèrè ló bá mi sanwó lé bí mi. Wọ́n ní kí ló wá bí? Kí ni ìwọ́n sọ lọ́wọ́ ẹ̀ tí wọ́n mú báyìí nǹkan? Wọ́n gbọ́ mi ní ayé wọn àbẹ̀ mọ́. Mọ́ ìgbọ́ wọn mi fẹ́ di ẹnu láì fún mọ́ go away go out. Farabalẹ̀ náà. Kó lé tó yẹn náà. Mo dáràn. Èmi kó lé tó gbólé bí náà. Fine, ó wá sínú ilé mi, ó gbọ́ wọn tàbí ó ń ṣeré. Ìwọ náà wò náà. Báwo lè fẹ́ expect ọmọ tó ga tó sì gbọ́lẹ̀? Kò ní dáa fún ẹ̀ ojú ọdún Adékọ́lá abójá wèrè. Fọ̀rọ̀lẹ̀ ó yí ju àwọn lọ. Bẹ́ẹ̀ni mo ṣe sọ̀rọ̀ jọ. Àyà máa ń kó ẹ o so onígọ̀ tó wọnú ilé wa ó wá sọ pé mo gàgà ó sì wọlẹ̀. Àbẹ́ máa gbọ́rọ̀ orí burúkú lẹ́nu ẹ̀yẹ ẹ gbé bọ̀bọ̀ ìsìyà wèrè ṣó sí ìwìn ni. Dọ́ńtòrò lọ mi ìbá tẹ wá síbi ò kí ló dé gan. Wò ó Búkì má gbọ́ rẹ̀ nǹkan tó wà nílẹ̀ ó ti tó pin o wojú. Kí ló ṣẹlẹ̀? Ọ̀rọ̀ mẹ́jọ.
ẹjọ́ ẹ bá ṣe díẹ̀ ẹ wò. àbámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀ kò ní jẹ́ tiwa. ṣe tẹ́ mi báwo ni ṣé wà ókè. kí lẹ wá ṣe ń bì báyìí. mo ní kí n má yanu láti béèrè lọ́wọ́ ẹ̀ ni kí ni ìwọ gangan wá ṣe mí ṣé kìí ṣe wípé o ti lóyún máa má purọ́ fún mi tó wáyé pé o ti lóyún. ẹ wo oyún kẹ Bukola mo wá wò bíbá yìí ara Bukola ò yá láti jọ yìí ó serious gan ní hospital bíbá yìí ló wà. Bukola o. Bukola kan náà. ara Bukola ò yá ibo ló wà báyìí ibo ló wà. ó wà ní ward. ó wà nínú ward dàlẹ́ jọ má bínú kàn fún mi ní bẹ́ẹ̀ bí few minutes mi ò ní pẹ́ padà jọ. jọ má pẹ́ o. mi ò ní pẹ́ ń bọ̀ jẹ́ ká lọ. báwo lára yín bọ́lá yín fi wà. ẹ pẹ̀lẹ́. ẹ ṣe gbọmọ. Bukola báwo lára yín sí ọlọ́run síta olùwà ṣe pẹ̀lẹ́ mo lọ gbogbo ẹ̀ jẹ́ ìyá ìsìlámù báwo rẹ̀ láti ẹ̀kọ́ tó ti lọ. Bàrákúnlé. jọ mí lójú. ṣé wàá pa. báwo ló ṣe ń ṣe rẹ̀. Bàrákúnlé bá ṣe máa rí nìyẹn bó ṣe gbé ṣòro ìdè pé ó rẹ̀ wọ́n tó kó wa lẹ́mìí sókè mi àti ọ̀rẹ́ mi tó dúró síbẹ̀ èmi wá fẹ́ ẹ̀bùn fi rọ́ọ̀ṣẹ̀ wá sọ́sìpítọ̀. ìfà tó lágbára. pẹ̀lẹ́ ṣé wọ́n rẹ̀ ti ṣe àwọn normal test tó yẹ kí wọ́n ṣe fún. Olúwaṣeyi wọ́n ti ṣe everything balẹ̀. ó dàbí hospital yìí náà wọ́n ti mọṣẹ́ dáadáa. gidi. wọ́n try. àwọn ọmọọṣẹ́ ti wọn pẹ̀lẹ́ báwo ló ṣe ṣe ẹ́ ṣó wà ókè ojú ìtẹ̀ tí ń wálẹ̀ dáadáa ojú yẹn tí ń wálẹ̀ gbàwó gangan ni wọ́n fẹ́ discharge ẹ̀ báyìí. à ń lọ lé ìrọ̀lẹ́ ni. ìrọ̀lẹ́ yìí. yẹ ká lọ lé ìrọ̀lẹ́. agbára Ọlọ́run. èmi gangan ò lọ́bì kankan mọ́lé mi ẹ má wọrí màá wá pìkì yín. irọ́ ni o. ẹ fọkàn balẹ̀. ẹ ṣe gan ni a máa expect yín. ọ̀gá. ọmọ àwọn máa jọ ìṣẹ́ bọ́. ok ẹ jẹ́ kí ẹ ṣe. má ṣe ọ̀nà. Bukola báwo ni wọ́n ní kí n má sìn wọ́n pẹ̀lẹ́. wọ́n ní máa píkì máa rán mi. Dìde sára ọjà fi bẹ́ẹ̀ kí ẹ ọdún kí ìsẹ̀ ẹlẹ́kẹ̀ ọ̀rẹ́ mi ti yá lẹ́sẹ̀kẹsẹ̀ kí tún ni. Buki, what happened? Kí ló dé? Ọ̀rẹ́, kò sí nǹkan kan mọ́ wa kì í. No, don't give me that. This is not you at this time. O ṣì wà ń bíbá yóò sùn. Wàá ti wà ní yàrá ìnà nǹkan kan ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀? Please. Tọ́lání. Yes. Tí n bá sọ fún ẹ pé kò sí nǹkan tó ń ṣe mí, irọ́ ni mo ń pa fún ẹ. You see, mo mọ̀ ẹ́, I know you too well. Kí ló ṣẹlẹ̀? Mo rò pé ṣé mi ò ní lọ bẹ̀ Kúnlé báyìí. Yeah, because nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi ọ̀rẹ́ ó ti sú mi. Mo ti wà tired because mi ò understand ara mi mọ́. Kò yé mi nǹkan tó ń ṣẹlẹ̀. Mo ṣáà ní ìdọ̀kùnrin kan nù life mi. I need someone tó bá mi sọ̀rọ̀. Tell me tó mọ̀. It's okay. I appreciate the fact pé o ní o fẹ́ lọ bẹ̀ Kúnlé. Inú mi really dùn gan ni. Bó ṣe rí èmi Tọ́lá ní o. Èmi ò ní lè tẹ̀lé ẹ lọ.
ìwà àkọ́kọ́ lọ náà wà lọ tún bẹ́ẹ̀ ṣe mi mọ̀ bóyá àwọn tó kún lè ní interest àti tẹ̀lé ẹ lò but for me I'm going nowhere ṣe ti gbọ́. But ó mọ̀ pé olú close mọ́ mi jù ibo ni mo máa understand gbogbo rẹ̀ nípa gbogbo ìwọ ló yẹ kó tẹ̀lé mi lọ please. fine èmi ló yẹ kí n tẹ̀lé ẹ lọ deep down in me ó wù mí kí n tẹ̀lé ẹ lọ but mo ò feel pé mo lè tẹ̀lé ẹ lọ bóyá tí o bá ti lọ tún bẹ́ẹ̀ ṣe tó ti yẹ tí o ti rí ojú ilẹ̀ tó ti rí bójú ilẹ̀ ṣe rí then mo lè tẹ̀lé ẹ lọ. Kò sí problem but ṣé o ṣọ́ pé tí bá lọ bẹ fara mi tèmi nìkan lọ yìí lónìí ṣó máa accept apology mi. I appreciate your courage ṣórí tó bá lọ síbẹ̀ tó lọ bá fúnra rẹ̀ I don't know I'm sure pé a ro nǹkan kan mọ́ ẹ lára ó lè gbà ó dẹ̀ tún lè just go first lọ́nà ṣùgbọ́n that's a nice one but Hello, relax please you've been here roaming up and down so we need rest ṣùgbọ́n let's go inside. Okay. Dákun má gbóná ara jù ọ́. Dákun má gbóná ara jù ọ́. Ẹni gbóná ara jù ó lè padà sàn tó dànù ó lè padà tàn tó dànù dákun gbọ́ kìlọ̀ o. Uncle Kunle. Jọ mi lójú. Ẹ rà sàn. Bukola. Kí ló ń ṣẹlẹ̀? Ibo lẹ ti ń bọ̀ nù ọ̀run? Òun yín pọ̀. Ọ̀dọ̀ yín náà la wá. Uncle Kunle, ọ̀dọ̀ yín náà la wá yín la wá rí ṣe ti gbọ́. Tẹ̀ já wọlé náà, ẹ já wọlé àbí. No. Ẹ má jẹ́ ká wọlé. Tí ẹ bá wò dáadáa, ẹ rí wípé à ń jáde. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sá. Bukola ló ní ká wá yọjú sí yín. Ẹ mọ̀ pé èmi believe pé ìjà ti tán gbà tètè wá kí Bukola lọ́sípítù. Inú wa gan dùn àwọn ọ̀rẹ́ pé àtẹ̀rí yín lọ́sípítù pé wá kí ní ọjọ́ yẹn. Àfi ní pé ká wá. Àmọ́ ju gbogbo ẹ lọ. Ẹ bá jẹ́ kí mi sọ̀rọ̀ jù. Àwọn Yorùbá dẹ̀ sọ wípé ẹnu oníkàn láti ń gbọ́ pọ̀n. Ẹ jẹ́ kó fẹ́ ní explain fún yín better. Try láti sọ̀rọ̀ náà. Kúnlé mo ní pé kí wá rí ẹni pé kò jọ nítorí Ọlọ́run mo fẹ́ kó gba gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin mi àti ẹ mo fẹ́ kó rí pé ìgbà ìmọ̀ ni gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn ó ti ṣẹlẹ̀ sẹ́yìn mo dẹ̀ promise ẹ pé kò lè ever ṣẹlẹ̀ mọ́ lára àwọn méjèèjì ṣoré mi tó ń wo yìí bókì ìgbà kankan ló ń wo yìí o mo ti change gan o mo ti yàtọ̀ o mo fi Ọlọ́run ṣẹlẹ̀ tó bá bomi sí mi lẹ́nu ń sìn ó máa bá lẹ́nu mi tó bá fi dé látàrọ̀ dalẹ́ ni kò ní kúrò ń bẹ́ẹ̀ ìjọ nítorí Ọlọ́run olówó orí mi mo fẹ́ kó jẹ́ ká padà sí bá ṣe ṣe tẹ́lẹ̀ ó mọ̀ pé a nífẹ̀ẹ́ ara wa gan please ṣé o mọ̀ pé kó tó di pé a ní misunderstanding àti mú ọjọ́ introduction wá síwájú mo wá wò pé ìgbà tá a ti ṣe tán tá a ti parí ìjà ń sìn ká tètè lọ ṣe yẹn kó tó di pípẹ́ àgbà tiẹ̀ ti ń dé ṣé o pé nǹkan tó bá tiẹ̀ pẹ́ ńlẹ̀ lẹ́nu ewúrẹ́ máa ń tó ṣó mọ̀. Jóná introduction àbí kí ló sọ. Ṣé tí wo ò bá fi ojú ẹ méjèèjì tí o bá fi ríran ṣé jọ mí lójú tó jẹ́ ọ̀rẹ́ ẹ òun ò fi ojú tí ẹ kò fi ṣèràn wò ni ìpè ẹ̀yin méjèèjì nígbà tí ẹ wọ bíi ẹ wọnú ìdílé aláyọ̀ ẹ ti wọlé ìdùnnú àbí bẹ́ẹ̀ méjèèjì ṣe rí wa yìí kò yẹ kẹ́ mọ̀ wípé ìfẹ́ mi ló dúró yìí ni ẹ rí ìfẹ́ mi lórí ìdúró ayọ̀ mi ọkàn mi ẹ tún yìí sọ̀rọ̀ introduction níwájú mi introduction àtìgbà ọtẹ́ mi ti ṣe tí mo ti máa rí. ìdánwò àbínú kí ni ìtumọ̀ tó ń sọ kò yé mi. tó túmọ̀ sí wípé èmi ti ṣe ìgbéyàwó. ìyá. kí lẹ́yìn méjì ṣe ẹ lanú lẹ̀ tí eṣinṣin bá fi lè kó sí yín lẹ́nu ẹ̀yin méjì ti kẹ́bù lálàyé ẹ yà panúdé ẹ panúdé. bó tún mú lé lọ́jọ́ wo sọ́jọ́ wo ìyàwó bíi ti bá wo eyín kí ló tún gbé dé yìí. ooo láàárín ọjọ́ tí wọ́n fi ń ṣe gbogbo ranú ẹ̀ káàkiri tí wọ́n fi ń bẹ̀ ẹ̀yìn tó sọ wípé o ò ní gbọ́ ò ní dáríjì Kúnlé àárín ọjọ́ yẹn gangan lèmi fi plan live ara tèmi mo ṣe introduction mo dẹ̀ marry pẹ̀lú olólùfẹ́ mi ẹni bí ọkàn mi ayé mi tí fẹ́ rọrùn sínú ayé tèmi èmi ti marry. jọ ọkọ mi má ṣe bẹ́ẹ̀ mo fọlọ́ mi bẹ́ẹ̀. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ tó convince mi ẹ má bínú èmi rí pé bí a ṣe wọlé yẹn ẹ mọ̀ pé lọ́jọ́ kìíní àná yẹn àtẹ̀yàn kọjọ wà ń kó tó díjà lẹ̀ tẹ̀dẹ̀ tó jọ ní ìsẹ̀mí wò pé ẹyá sísá yẹn tilẹ̀ ní ẹyẹ tó jọ wà ń kó ẹjọ́ ń lọ sí pátí ni. aláàkó ọjọ́ sí kọ oníkìlà ń kó ni kì í ṣe àbúrò mi lójú yìí ìyá mi ni ìyàwó mi ni èmi dẹ̀ ní ọpẹ́. ẹ wo ibi táwọn ló wà very important. ìyàwó Kúnlé ìyàwó. dákun gbọ́ kìlọ̀ o dákun mú lọ
sọ́wọ́ lè padà ṣe ẹ́ láǹfààní bó bá yá dákun gbọ́ kìlọ̀ ìkìlọ̀ ńlá lọ. kí ló máa ń ṣàwọn ọkùnrin báyìí gan-an tó fẹ́ máa wo obìnrin tó fẹ́ sọ dìrò ṣé máa sọ pé ẹ̀dá tó ni ó ga o ẹ wo èmi kú ti sọ fún iṣẹ́ bí mi ṣe wà yìí ọkùnrin bó ṣe wà yẹn mo ti sọ kódà kò sí ohun tó lè gbé wá tí mi ní ṣe kí tí mi ní dá padà fún wọn torí kí náà fẹ́ sọ fún mi tó fẹ́ jọ mí lójú ọkùnrin ò já ara bó lè ṣe wà yẹn tó bá kú wọn lè bọ̀ lọ́rùn ní bó ṣe wà yẹn kí ló máa ń ṣe wọn náà ṣé máa sọ pé ẹ̀dá tó ni. ẹ pẹ̀lẹ́ ṣẹgbọn ọ̀rọ̀ tí ó kàn ẹ́ lọ́wọ́ tí ó kàn ẹ́ lẹ́sẹ̀ òun ló dá sí. o ò mọ̀rọ̀ o kàn bẹ́ gìjà wọlé onílé kí ni tiẹ̀ ó jẹ́ jókòó ara tiẹ̀ jẹ́ kó má jọ òun tí mo bá sọ̀rọ̀ tó lẹ́nu mi rùn èèyàn ń ké ẹkú tó ń sun ń ṣe ló yẹ kó gbé ara bọ́ síwájú kó máa sún kó kún kó ní ọlọ́bàrún dànù kó tún gbé sí kó tún kú kó tún ní ọlọ́ dànù ẹni tí òyìn tí rẹ̀ kó sun á sun ẹkún ó yìí máa sún débi pàwọ́ mi lójú kò ní rí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ẹni tó bá ti lẹ́nu ẹni tó bí òun gbogbo tó bá ń ṣe báyìí òfin ọjọ́ kejì ọjà ni ṣé mo ní ojókòó ara ẹ̀ jẹ́ òjókòó ara ẹ̀ jẹ́ ṣé wọn náà ti rí báyìí o ti rí ìgbésí ayé ṣé ní mo sọ fún ẹjọ́ náà mo ní gbóyún lọ kó gbọ́ ọmọ bọ̀ ó ti gbọ́ ọmọ bọ̀ wá báyìí ṣé wọn náà ti rí báyìí ọlọ́run ò dààmú ẹ̀ ó dẹ̀ ń dààmú ara ẹ̀ ẹlòmíì wà tó jẹ́ pé wọ́n ń bẹ lọ́wọ́n ọkọ fún báyìí nà mi ò bẹ lọ́wọ́n ọkọ fún ẹ mi ò lọ́lé babaláwo mi ò lọ́lé oníṣègùn mi ò lọ wàhálà àfa kan kiri mi ò lọ bá pásítọ̀ kọ́lọ́n tó bá mi ṣàánú ẹ̀ ó kọjú sí ẹ ó ṣe ẹ lóore ó dẹ̀ múre náà fúnra rẹ̀ ó dẹ̀ jù sínú ṣáláńgá ó parí ojú títì ẹ̀ kí wà ní olè aláìní tẹ̀lé ọ̀run òun ló ṣe ẹ́ o fẹ́ ná gbòòrò o fẹ́ ná gbàgbá o ti dá báyìí ojú ti dá òyì tí mọ nǹkan kan ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ mo sọ fún ẹ mo ní sùúrù lèèyàn máa ń ṣe níbi téèyàn bá wà torí mi mọ tó fẹ́ fowó ṣe mi ì máa rẹ ẹni tó ti rówú mi ì tí mo bí ẹni mi ò kì í jowú bàbá ẹ̀ ò ń jowú mi ì mẹ́ni tó lọ fowó ti ẹjọ́ sùúrù lèèyàn fi gbé ní ọkọ mo ṣe sùúrù ni mo fi wà nílé bàbá yín tí mo fi ń jọrọ̀ tí mò ń jẹ lé ni ìwọ fẹ́ ṣe yẹn obìnrin kú gbòòrò ọkùnrin mélòó ló wà níbo bí báyìí tó bá kó obìnrin 200 agbára kákàlẹ̀ máa fi rí mẹ́wàá ọkùnrin táwọn ìgan èyí tó máa jẹ́ ọkùnrin ṣàánú wọn ó lè bá ju 3 lọ bẹ́ẹ̀ ni èdè ayé ta wà yìí tó yẹ pé eré lè rò pọ́kùnrin mi fẹ́ yàwó 4 ó fẹ́ yàwó 5 nítorí pé àpọ̀ ni mo dẹ̀ ń pariwo tó fún ẹ mò ń sọ ògbọ́ òun nìyẹn ayé obìnrin la wà yìí ayé obìnrin ni ó lọ sùà tó pọ̀ rẹpẹtẹ ayé obìnrin ni wo kò sí wàhálà o èmi ò ní ṣòro o ìwọ ló ní wàhálà ẹ bó ṣe wà yìí àfi kó tètè ya múgbù ẹ kó o tún fọ kó o bọ́ sí gbòòrò ìrìn tó fẹ́ nìyẹn kó o rí ibi ìrìn dáadáa lójú pálí ibi yóò lè gbà o lè dúró nínú ilé tèmi ń bíbà tèmi nìyẹn. Mami, mami kí lẹ tún sọ yìí ibo ló fẹ́ kí n máa lọ sí ṣé fẹ́ kí n máa rìn kiri títì ni. ibi ó bá ní kó lọ jọ nítorí Ọlọ́run ṣẹ́gun èpo ẹ ti fọ́ ni kò ì tí ì fọ́ ìwọ lọ́mú kó tún fọ́. Mami ẹ̀jẹ̀ má ṣe é fẹ́ ìfọ́. ó bá ti bọ́ títì sí tó mú gbogbo ẹ̀ tó mọ́ra tó bẹ̀rẹ̀ sí ní wàǹgẹ̀rẹ̀ tó ń wọ̀ kiri ìrìn ti bẹ̀rẹ̀ náà nìyẹn igi yóò dààmú yọ́nà tọ̀hún ò dààmú yọ́nà ṣó ti rí pé gbà tó yọ sí o ti wá yọ gbogbo ẹ̀tọ́ pátápátá sí èwo ló fẹ́ kìbọn ná ayé obìnrin òun la wà yìí. ayé obìnrin la wà ó wá jẹ́jú ìyọ̀dá ìgbónára ń ba nǹkan jẹ́ ká má bá fà lè ṣọkọ ìgbẹ̀yìn ní kàró ó ṣàníwá ọ bàbá ṣe mọ́ òun ní bẹ ní ikú tí ń pọ̀ ọmọdé àìgbọ́kìlọ̀ ni ọ́ dákun pa ohun tó ní mọ́ra kó má bàa lè fà lè ṣọkọ ọ̀rẹ́wò mélòó la fẹ́ sọ mélòó la fẹ́ kà ọ́ nínú ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ jíjẹ́ ká má bá ti ká bámọ̀ bẹ́nu nígbẹ̀yìn mo máa ń rọ́ ayé obìnrin làwọn ayé obìnrin làwọn ìgbóná máa ń fa nǹkan jẹ ká má bá fà lè ṣọkọ ìgbẹ́.
òdòdó ṣàlóbìnrin ìgbàdí ẹni tán náà mọ́. Ohun tó burú jù ní pé kẹ̀dánù ra ẹ̀kọ́ bú sẹ́kùn. Torí má gbàbẹ̀ yẹn má tọbẹ̀ yẹn kẹ́ni má máa sọnù má ní gbọ́kìlọ̀ kẹ́dá má máa jẹ̀bi yan falẹ̀ mọ́ ń tó ní. Ayé obìnrin làwà o. Ayé obìnrin làwà o. Ìgbóná ra ń bà ń kọjá ní. Ká má máa fa ẹ̀ṣọ́ ọkọ̀ ìgbẹ̀yìn ní kàró. Gbọ́kìlọ̀ bóhun tó ń bá ẹ sọ kẹ́dà màmá jẹ̀bi ni. Torí ajá tó sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Bó bá ti bọ́ lọ́wọ́ ẹni kò ṣe é mú mọ́. Lọ́rọ̀ ìfẹ́ rí dákun falẹ̀ mọ́ kó má bá ti kábàámọ̀ bẹ́nu. Owó jíjẹ kò máa dá ohun kó bá nílò. Ayé obìnrin làwà o. Owó àjẹjù ìyọ̀dá ọ̀dà. Ìgbóná ra ń ba nǹkan jẹ́. Ká má bá falẹ̀ ṣọ́kọ̀ ìgbẹ̀yìn ní kàró. Ayé obìnrin làwà o. Owó àjẹjù ìyọ̀dá ọ̀dà. Ìgbóná ra ń ba nǹkan jẹ́. Ká má bá falẹ̀ ṣọ́kọ̀ ìgbẹ̀yìn ní